ẹ kú àsìkò yìí o gbogbo ẹ̀yin tiwa nílé lóko lódò lẹ́yìn odi. Òwe tó jẹ mọ́ àlàyé ìní ẹja bojú wò lónìí. Àwọn Yorùbá bọ̀ wọ́n pé gbọ́mọ wá kí ni owó ní ná ni, gbọ́mọ wá kí ni owó ní ná ni. Sówe alálàyé ni, sówe tó jẹ mọ́ àlàyé ni. Kí ni ìtumọ̀ rẹ̀ náà? Ẹ bá ń fi dáhùn yín sábẹ́ àríwísí fọ́nrán yìí. Òwe ìkíní nù. Ẹ tún já wo òwe míì tó jẹ mọ́ òwe àlàyé. Àwọn Yorùbá bọ̀ wọ́n pé àìkọ́wọ̀ọ́rìn ejò ló ṣekú pa wọ́n. Àìkọ́wọ̀ọ́rìn ejò ló ṣekú pa wọ́n. Òwe alálàyé ni. Ẹ bá ń bojú wò ó. Ẹ fi dáhùn rẹ̀ ìtumọ̀ rẹ̀ gangan. Ẹ bá ń fi sábẹ́ àríwísí. Àìkọ́wọ̀ọ́rìn ejò ló ṣekú pa wọ́n. Àwọn Yorùbá bọ̀ wọ́n pé kàkà kéku mọ́ jẹ sèse á fi ṣàwàdànù ni. Kàkà kéku mọ́ jẹ sèse á fi ṣàwàdànù ni. Òwe tó jẹ mọ́ àlàyé kan náà tún nù. Kí ni ìtumọ̀ òwe yìí? Níbo làwọn bàbá wa ti máa ń lorú òwe yìí? Ẹ bá ń fi dáhùn yín sábẹ́ àríwísí fọ́nrán yìí. Ẹ já tẹ̀ wájú nínú ètò wa. Àwọn Yorùbá bọ̀ wọ́n pé bínú ti rí ń lobì í yàn. Bínú ti rí ń lobì í yàn. Òwe tó jẹ mọ́ àlàyé nù o. Kí ni ìtumọ̀ òwe yìí? Bó làwọn bàbá wa ti máa ń lò? Ẹ fi dáhùn yín sábẹ́ àríwísí. Ẹja tún jọ kẹ́kọ̀ọ́. Àìgbọ́fá là á wòkè, ifá kan ò sí ní párá. Àìgbọ́fá là á wòkè, ifá kan ò sí ní párá. Kí ni ìtumọ̀ òwe yìí? Kí ni ìtumọ̀ ibo làwọn bàbá wa ti máa ń lò? Níbo wọ́n ti máa ń lò? Kí sì ló túmọ̀ sí? Gbogbo àwọn òwe márààrún tá a mú wá fún wa yìí tó jẹ mọ́ àlàyé yìí. Ẹ bá wa fi ìdáhùn yín sí. Ẹ share rẹ̀, ẹ like ẹ̀, ẹ lọ́ọ̀fù ẹ̀ yànfùnyànfùn. Ẹ bó kó lọ fàáfàá. Èmi ti yín tòótọ́ Káyọ̀dé ọmọ Àjàó ló kọ mi. Kẹ́ ẹ ní ọjọ́ rere tó dára o. Ẹ ṣeun. Ìbà ẹ̀yin àgbà tẹ́ ẹ dàgbà nínú àgbà tẹ́ ẹ tàgbà ọ̀rọ̀ ẹ̀yin àgbà lẹ́ni bá fẹ́ dàgbà kábọ̀ ọ̀wọ̀ fàgbà tó rẹ́ni lásán bí àgbà kò lè lákìsà bí àgbà àmọ́ èmi ò ní gbà fàgbàlagbà òní lágbàlagbà tó fẹ́ gbà mí láyà níta gbangba àgbà wá búra wò bẹ́ẹ̀ ò ṣe